ọmọ Ọbásanjọ́ o ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú ń dàbí ọgbọ́n ní àgbà ń tara ọmọ Ọbásanjọ́ ọmọ Ọbásanjọ́ alárẹ̀mú ń dàbí ọgbọ́n ní àgbà ní tara. ẹ̀yin náà ti rí báyìí ẹ wò gbà tí wọ́n ti kọrin ẹ wò gbà tí wọ́n ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ńgbà yẹn náà ó tún wá ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. ṣe rí àgbà mẹ́ta ló wà, àgbà ọjọ́ orí wà, àgbà làákàyè wà, àgbà ipò wà. Because ogún ọdún tí wọ́n ti bí gateman wọ́n lè mọ́ ti bí landlord o tí ó kọ́lé tí gateman ọmọ bá sí géètì. Gbogbo ọjọ́ tí wọ́n bá ti wá bí landlord tó bá ti kọ́lé báyìí tó bá ti ń lọ ṣe gateman bẹ̀ pẹ̀lú ogún ọdún tí wọ́n ti bí wọn ṣáájú owó tó bí òun ọmọ respect ẹ̀ ni ò ní choice. Àgbà pònú àgbà làákàyè níbi ọ̀jọ̀gbọ́n ni Wọlé Ṣóyínká. Amòfin tó gbóná ní Fálànà, àgbà pònú àgbà làákàyè nù. Ipò àgbà ni, àgbà ọjọ́ orí ó wà ní tòótọ́ ṣùgbọ́n tágbàlagbà bá ń ṣe láńgbáláńgbá wọ́n lè má gbà pàgbà ni mú. Àgbà ni bàbá Ọbásanjọ́. Gbogbo tí wọ́n sọ wọn ò ṣe mistake o, ojú tí yín ló ti dà bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ń bú wọn bẹ́ẹ̀ ni wọn ò ṣe mistake. Àkùkọ ló ti fi ogbéré ara rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ torí pé gbogbo wọn wà láyé ní Nigeria constitution 99 constitution tó dá ọba aládé padà sábẹ́ local government chairman, ordinary local government chairman. Débi pé tó bá aládé pa fẹ́ ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá á lọ gba permission lọ́wọ́ local government chairman. Ṣebí wà àwọn ọba nígbà náà ló jẹ́ kí wọ́n rẹ̀ ya apá wọn nílẹ̀. Ṣùgbọ́n sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìyẹn kọ́ ni nǹkan tí mo fẹ́ sọ gangan. Ní tí mo fẹ́ sọ ni pé tó bá ṣe pé lóòótọ́ ńlòfin bá sọ bẹ́ẹ̀ bí bàbá wa Ọbásanjọ́ ṣe sọ pẹ̀lẹ́ lákò lábò ẹ máa wá sọ fún àwọn ọba aládé dìde abẹ́ ẹ̀gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Ẹ̀rù tí ẹ kọ́kọ́ bà mí bí mo ṣe gbọ́ dìde mo ti rò pé bí ẹ ṣe ní wọn ó dìde nǹkan bí àwọn ò ní kàn fa etí wọn kàn máa lọ òkè kàn máa lọlẹ̀ kàn máa lọ òkè kàn máa lọlẹ̀ mu. Ó tún wá jáde lẹ́nu yín wípé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àṣà Yorùbá. Ṣé àṣà Yorùbá yẹn ṣé ó ju ọba aládé lọ ni àbí ṣé ìjọba ara àṣà Yorùbá ní ìjọba ṣíṣe? Àyálò àṣà ni tẹ́ gbé wá láti country mi. Bọ́ba yẹn sì wá pọ̀ tó àwa àrọ́bà kankan tó lè kọ ẹ̀gbìn yẹn immediately effect ṣé wọ́n á pa ni. Sọ́tán mo sá sọ njẹ́ òní ibi àṣírí Aláàfin Ọ̀yọ́ tí mo sọ àwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bíis wọ́n bẹ̀rẹ̀ sí ní drop kọ́mẹ́ǹtì òṣì kọ́mẹ́ǹtì ìranù nígbà tí láàká ìwọ̀n ò gbé nǹkan tá à ń sọ wọ́n á farabalẹ̀ òní kò tí pẹ́ kò tí jìnnà mo drop kíní yẹn sórí Àtìbà TV channel sótì ìpòṣù kan ibi ní tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ bàbá ńlá kù ta ni wọ́n bí dáa ta ló fẹ́ gbéná wojú Olúmọkùn ó sàlàtàndá irú mọ́lẹ̀ tí gbénú àfin tí ọ̀rẹ́ ní bájà tó fògiri mọ́ra kìnìún òkè àkẹsàn tí dẹ́rù bọ́ ọmọ ojú ọmọ àjẹ́ tí rajà tí béèrè níta ní jọ máa kú wá pa àwọn àjọ máa kú yányán ìran bàbá wọn lówó Fúlàní tìǹdì ó ní ta lẹ́rúkẹ́rú ń fojú rí ta nìran karambà ní fojú sẹ́wò ikú tí pa bàbá tí gbé lérí ọmọ ikú tí pa ọmọ tí gbé lérí bàbá ẹ̀ bàbá tó gbégbàdo ọ̀rọ̀ sọ́nkùlé ẹlẹ́nkùlé tọ́lẹ́lẹ́kùlé ọ̀gbọ́dọ̀ jẹ́ ta ló ń tọ̀ sáwọn náà máa sọ bẹ́ẹ̀ sà pàṣẹ bọ́ ẹ dìde ẹ jókòó. It's too much. Ọlọ́run ó pọ̀ ok ìgbà tá ẹnìkan dán wò níjó ní láyé ìjọba bí a sọ ní Abacha or Babangida or whatever
tán ṣe àga tò bó ṣe yẹ kán tò àga aláàfin ibi tó yẹ kán tò sí kí aláàfin jìnnàjìnnà aláàfin ìtajọ lògbà tó kú yìí ni ẹ gbọ́ gbogbo nǹkan tí bàbá sọ ń gbà náà. kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́ aláàfin wa sépò tó fi ń sí nẹ́ẹ̀sì kò ní í dà fún gbogbo yín. ẹ ń wò mí tí mo dé ẹ dìde kẹ́ ẹ dọ̀bálẹ̀ ṣé torí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi ti ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí mo ti ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe 1948. That is it. ẹ̀dẹ̀ ń fojú ọlá gbolẹ̀ ẹ̀dẹ̀ ń wú àṣà Yorùbá ẹ̀dẹ̀ ń wọ nílẹ̀ kò sí tó dùn èmi ju confidence tẹ́ fi sọ yẹn ni ó fa confidence ni fún ọba alẹ̀ Yorùbá even though fún kódà láàrin ó kàn jẹ́ láàrin ọkọ àtìyàwó bọ́ mi ò báwọn náà wí ìgbà tán ti ṣòfin náà ti yọ àwọn ọba 5 kan lẹ̀ tán pè ní first class tẹ́gbẹ́ ò lè yí lára bọ́ ó kù díẹ̀ káàtó káwa má rí ọba kankan tó lè kọ ẹ̀gbìn yẹn mi délé kókàn tí ẹ dúró pé what is this àwọn àṣetàn gbogbo náà wàá dìde bí ọmọléèwé wọ́n tún sáré jókòó ọba alẹ̀ Yorùbá àwọn tá a lọ gba àṣà wọn gan England ẹ wo bọ́n ṣe ń pọ́n ba wọn lé ẹ wo bí Saudi Arabia ṣe ń pọ́n ba wọn lé kódà indirectly èèyàn tiẹ̀ máa ń sọwọ́ kòtò tẹ́ bá tiẹ̀ wò pé bẹ́ẹ̀ àti pé kí ni ọba alápè náà ọba alápè everybody wá bọ́ sórí social media ń sìn ẹsẹ̀ mọ́ lọ́rùn gbogbo àtà ń sọ́njọ́ ni ó dàbí ẹni pàlàfin nìkan là ń praise ó dàbí ẹni pàlàfin nìkan là ń pọ́nlé ó dàbí ẹni pàlàfin nìkan là ń pè lọ́ba tó bá fẹ́ sábòsí lókù fi tẹ̀gàn kún tó yọ tẹ̀gàn kú òǹbẹ ọmọ àbádé yẹmi dán o ta ló ń tọ̀hún ex-governor Ọ̀yọ́ state ọmọ Adébáyọ̀ Àlàó Akálà ọmọ ìyá aláró àwọn èèyàn ní ẹ lè ròyìn ọba aládé Senator Rasheed Ládọjà bàbá wà láyé àwọn èèyàn náà lè ròyìn ọba aládé àwọn ọmọ tí ń jọba pàápàá jùlọ bí wọn mọ gbogbo ọba wọn mọ bọ Ọ̀yọ́ mo sọ njó ni mo ní Aláàfin ipò yẹn gangan tán máa gbé sẹ́gbẹ̀ kan báyìí tán gbé 3 billion bówó ṣe tó yẹn bí ẹ ṣe lọ fẹ́ràn owó tóun tí wọ́n gbé sẹ́gbẹ̀ kan báyìí tí wọ́n bá ní kó mọ wà láì kò ní mọ owó ipò yẹn respect ipò yẹn ó sì máa fi síbẹ̀ pé kò bàjẹ́ lóye Olúgbọ́n kò bàjẹ́ láyé àrísà náà lọ tó àgẹ́ sí nọ́mbà 14 bí tí president kan lọ dán wò ó kúrò ń bẹ̀ ni ó máa kúrò location yẹn ni ipò olóṣèlú tó pọ́pẹ́ tán ọdún 8 ni no matter how Ọ̀yọ́ state lẹ́ni Ṣèyí Mákindé ni nọ́mbà 1 bẹ̀ níwọ̀n bá àgbà tí Ṣèyí Mákindé ò bá ti wá complain former president wait yín tó bẹ́ẹ̀ o èmi ò sọ pé kò tó bẹ́ẹ̀ but presentation yẹn aláì ò kù díẹ̀ káàtó presentation yẹn kù díẹ̀ káàtó in fact láì sọ ọmọ jẹ́lé ó sinmi ẹ dìde ẹ jókòó ọkọ tó já láṣẹ lórí ìyàwó ẹ̀ tó ń fún ìyàwó ẹ̀ lówó oúnjẹ ó ní bó ṣe gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tó bá jẹ́ responsible husband ó ní bó ṣe máa present nǹkan fún why not kí ló dé bàbá ó ti pọ̀ jù so definitely tẹ́lómi bá dé lọ́la nísìnyìí tó bá ń yẹ̀yẹ́ ọba wọn lè caution wọn ó dẹ̀ ní tẹ́yìn gangan bá fẹ́ bá èèyàn kan jà tó bá sẹ̀yìn àwọn ọba aládé lẹ máa ń lò àbíṣẹ́ ìlú Aláàfin ní instrument rẹ̀ ẹ wá ní ẹ̀yin máa ń dọ̀bálẹ̀ fọba níta àmọ́ tó bá dénú ilé ọba máa dọ̀bálẹ̀ fẹ́yìn náà padà ẹ kí ló wá dé tá ẹni kan máa dọ̀bálẹ̀ fún yín ta nísìn ṣé ẹ̀yin máa lọ dọ̀bálẹ̀ fún wọn nínú ilé àbí tẹ́ ń sọ ni pé kí gọ́vnà Ṣèyí Mákindé kó máa lọ dọ̀bálẹ̀ fún wọn nínú ilé àbí kí ni ìyàtọ̀ nù kẹ́ sọ fún ọba aládé pé kó dìde ẹ̀bá kódà kẹ́ wá kó sọ fún ẹ̀gán pé kán sọ adé kalẹ̀ kán dọ̀bálẹ̀ àwọn náà kúkú dọ̀bálẹ̀ ó fa confidence ni ó fa confidence
mo mọ̀ pé Ọ̀jájá ò sí ńbẹ̀, kábíyèsí ò sí ńbẹ̀, ọba Onífẹ̀ ò sí ńbẹ̀, mo mọ̀ pé ọba Olúwo ò sí ńbẹ̀, mo mọ̀ pé Ataọjà ò sí ńbẹ̀, mo dẹ̀ mọ̀ pé Àwùjalẹ̀ ò sí ńbẹ̀. But àwọn ọba tó wà mẹ́yìn ọba ni wọ́n. Ìran Yorùbá tó bá ti pé tòótọ́ Yorùbá ni bàbá Ọbásanjọ́, ó yẹ kán lọ kọ apology letter, kán máa kọ sínú gbogbo ìwé ìròyìn, kán tó lọ sórí rédíò, kán rí pé àwọn ṣe Yorùbá. Ìjọ ní gan tí ọba Èkó, ọba Rilwan Akínolú, kábíyèsí bàbá, àti Ọ̀jájá tó ń sàn ara wọn, everybody, àwọn èèyàn fẹ̀hónú hàn, kò pẹ́ sígbà láàfin kan ra sọ̀nà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Agbára àtàṣẹ sì wà lọ́dọ̀ ọba tí ó bá fẹ́ Yorùbá gbùkún, lọ́dọ̀ ọba tí ó bá jẹjẹkújẹ, lọ́dọ̀ ọba tẹnu rẹ̀ bá sì ń tọrọ ńlẹ̀ Yorùbá. Ló fi jẹ́ pé kíkálukú bá fẹ́ jọba kọ́ mọ̀nà tí ó gbà joyè. Tó bá yẹ pé yí olóṣèlú lọ jẹ́, ó sì ti kẹ́nu rẹ̀ ọmọ tọrọ lọ́dọ̀ olóṣèlú o. Tó bá yẹ pé òfowó royè ni, ó sì ti kẹ́nu rẹ̀ ọmọ tòye. Ṣùgbọ́n tó bá yẹ pé oyè kàn lọ bá fi joyè, mọ̀ mọ̀ pé ẹnu rẹ̀ ó tọrọ. Bẹ́ẹ̀ ni anybody ò kàn lè useless anyhow. Kábíyèsí Àtàndá, òkè kọ́ mo ojú kọ́ dàtọ́ di yẹ̀rìyẹ̀rì, ikú tí kún mọ́ lórun. Ẹ̀yin ọmọ pé yí àtẹ̀yẹ làwọn ọba yẹn ń dá padà sílẹ̀ Yorùbá ńgbà náà tẹ́ fi sọ wọ́n di Fádèyí olóró. Sójú yín tí ń bó ń sìn ó nu. Bàbá ló bojú ọmọ jẹ́ yìí, bàbá ló bojú ọba Yorùbá jẹ́ yìí, ó bojú ọmọ Yorùbá jẹ́, bàbá bojú wọn jẹ́. Wọ́n bàjẹ́ gan, wọ́n tẹ̀ mọ́lẹ̀, wọ́n tẹ̀ báṣubà. Àbẹ́ gbọ́rọ̀ yẹn, ẹ tún gbọ́. Ẹ ti gbọ́. Ẹ tún wá gbọ́ ọ̀rọ̀ Aláàfin tó ti sọ sẹ́yìn. Kọ́mísùn. Kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́, Aláàfin wa sépò tó fi ń sí nẹ́ẹ̀sì kò ní dá fún gbogbo yín. Ẹ ń wò mí tí mo dé, ẹ dìde kẹ́ ẹ dọ̀bálẹ̀, ṣé torí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí, nígbà tèmi tí ń lọ ọkọ̀, tí mo wà ní insurance tí mo ti ń lọ ọkọ̀, ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. 1948